Àwọn àgbà bọ̀ wọ́n lágbà kí n wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ́. Tó yọ ọmọ tuntun bá wọ́, àgbà ti di àgbà òṣìkà ni. Wọ́n ti ní kí àwọn àgbààgbà ìdílé àwọn gbajúmọ̀ olórin ìbejì tí wọ́n máa ń kọrin tàkasúfèé nì, ìyẹn P-Square, kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ aáwọ̀ tó ń lọ láàrin wọn tó ń fojoojúmọ́ fẹjú kẹ̀kẹ́. Àwọn ìbejì náà ni wọ́n bẹ̀rẹ̀ orin kíkọ lọ́dún 1999 tí wọ́n sì ń kọ orin ọlọ́lọ́kan òjọ̀kan tó sì gbajúmọ̀ táráyé fẹ́. Àwọn orin Busybody, Do Me, No One Like You àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti kọ kó tó di pé ìpínyà dé bá wọn lọ́dún 2017, èyí tó dá omi tútù sọ́kàn àwọn olólùfẹ́ wọn. Ohun tó fa ìpínyà ò ju ọ̀rọ̀ lórí owó àti àìgbọ́ra ẹni yé lọ. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n padà parí ìjà náà lọ́dún 2021 tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa kọrin papọ̀, ṣùgbọ́n ojú àpá ò máa jojú ara mọ́. Nígbà tó tún yá ni tírélà tún gbá àárín wọn kọjá lọ́dún 2024 tí kálukú sì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, tí kálukú ń kọrin ẹ̀ tó ń dá tí orin tí wọ́n kọ lọ́tọ̀ọ̀tọ̀ fáwọn tí wọ́n sọ di kókó jábélé, kálukú lábí tiẹ̀. Ọ̀kan lára àwọn ìbejì náà, ìyẹn Peter, ti sọ ohun tí ìkejì rẹ̀ Paul àti ẹ̀gbọ́n wọn ṣe fún un. Gẹ́gẹ́ bí Peter ṣe sọ, ọ̀kan lára àwọn ìbejì náà, ó ní ẹ̀gbọ́n àwọn fẹ́ máa gbowó tó pọ̀ ju àwọn táwọn ń kọrin lọ. Lẹ́yìn ìwádìí ni Peter rí pé ẹ̀gbọ́n wọn Jude ti ṣí ilé-iṣẹ́ lẹ́yìn wọn tí ó sì fi orúkọ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ. Peter ṣàlàyé bí àwọn ẹbí rẹ̀ ṣe yàn án jẹ lóríṣiríṣi tí ìkejì rẹ̀ sì ń gbè lẹ́yìn ẹ̀gbọ́n wọn Jude. Peter tẹ̀síwájú nínú rẹ̀ wípé òun sọ pé òun kò fẹ́ káwọn jọ máa kọrin papọ̀ mọ́, àwọn kò jọ parí ìjà gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí káwọn má bára wọn ṣọ̀tá, káwọn jọ máa rẹ́ni, òun kò mú òun káwọn jọ máa kọrin papọ̀ mọ́, àti pé gbogbo ọ̀nà ní ìkejì òun wá láti gbé òun ṣubú tàbí ṣègbè lẹ́yìn àwọn tó bá ń wò òun tuurutu lórí ẹ̀rọ ayélujára. Àwọn ẹ̀rí lóríṣiríṣi, àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó, òun ni Peter ti fi léde lórí ẹ̀rọ ayélujára, lórí ìkànnì ẹ̀rọ ayélujára rẹ̀, lórí bí ẹ̀gbọ́n rẹ̀ àti ìkejì ẹ̀ ṣe yàn án jẹ lóríṣiríṣi. Kí lẹ̀yin rí sọ sí aáwọ̀ tó ń lọ láàrin àwọn gbajúmọ̀ olórin ìbejì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ o.